Auntie mi Shola pé there are some things I heard in your video. Ó ti pẹ́ tó ti ṣe video yẹn that I feel like let me enlighten you because I think you don't know what you got yourself into. You understand? The first thing first, as ọmọbìnrin, tó bá fẹ́ ní ọkọ, tọkọ ẹ̀ bá ti níyàwó tẹ́lẹ̀, he's going to tell you every odd thing about the wife torí kó fẹ́ fẹ́ wọ. And in Lati's case, Lati was hungry according to you. Kò sówó lọ́wọ́ ẹ̀, kò sí mọ́tò, kò sí nǹkan kan. Ó dẹ̀ wá rí ìyá olówó, ó rí ẹ pé olówó lọ́wọ́, ó rí ẹ pé o lè tán ṣẹ́hùn. Does that not make sense that he's going to say everything bad about Fola so that he can marry you? Have you ever sat for once and think to yourself, which is supposed smart, right? And think, okay, was Lati lying to me that he was helping Fola? Question number one. Was Lati lying to me that he's not the father of Fola's children? Was Lati lying to me that he wants to marry me? He married you out of frustration. Keeping your shortcut. You are not what he wanted. He would have married you a long time. Ó sọ pé ti mọra yín for a long time. But ó ti ń kóyàwó oríṣiríṣi kó tó dórí Fola. Fola has a child or children before he met Latina. If he did not choose you then, he chose a woman that lost her husband with her children over you. That means the man did not even love you. He was just collecting money from you. If Lati never had a problem, he will not run to you. There are things that you did not understand. What Lati and you shared is not love. Nǹkan tó ń pè ní ìfẹ́ ni ìfẹ́ kọ́ nìyẹn. Tó bá jókòó sórí social media that you are explaining, you want to prove to us that you are loved. That is not love. Love will not make you. Most of us, I am in my husband's house. You will not see me sitting down, come and be explaining and explaining and explaining. If you marry somebody, it's supposed to be your peace, not the trouble. Before you met Lati, your life was aligning compared to after you met Lati. You can tell yourself the lie you want to believe is your life, but you cannot hide the truth from us. You are not happy. Hence, you have to explain to us that you are happy. If you are genuinely happy, you will not be triggered by anything. If you compare to a lot of your colleagues, it's not as frustrating as this. Your life is a mess because you got married to the wrong man, which is supposed to be the opposite, because marriage is supposed to give you peace. It's supposed to give you closure that you don't even know you needed. I know that is your intention because ó ti pẹ́ tó ti ń lé Láti. Ó sọ pé ìgbà tí Fọlá lóyún kò sí nǹkan kan lọ́wọ́ Láti. If you can know that information, I just feel you were giving Láti, he was just scamming you. He doesn't have any intention of marrying you. Ìgbà tó wá rí pé bọ̀bọ́ yẹn rí gbà ọmọbìnrin tó ti ń fojú ṣe fara ṣe fi gbogbo ẹ̀ ṣe fún mi. Kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ mi, jẹ́ kí n lọ fẹ́. Bí ìwọ ṣe gbọ́ kúkú òjò báyìí, o kò domi agbada nù ni. Lati is never the person for you because he was marrying different wives. You met him for over 20 years, but he never considered to marry you. Èèyàn tó ti fẹ́ yàwó mẹ́ta. Tí ò jẹ́ pé torí pé ebi, torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ló fi wá fẹ́. He married you because of the problem. If Lati didn't have problem, he's never going to marry you. And he did not even marry you to solve the problem. He married you based on the kinetamo. He married you kó lè rí nǹkan kó látara ẹ̀. I didn't even think he want to marry you for a long time. Or I didn't even think he was going to get married to you. Hence his facial expression. Níjọ́ tẹ́ ń ṣe basketball wedding, he wasn't really happy. You are his number 4. He never intended to marry you.
He just wanted to come and gigolo you. You, at this other side of your heart, you know that. Ó dàbí ẹni pé bọ̀bọ́ ìfẹ́ máa gbowó lọ́wọ́ mi. But you play the fast track by saying you should marry first so that ọkàn ẹ̀ á lè balẹ̀. As at then, tí ò tí ì rí nǹkan tó fẹ́ lára ẹ̀, he doesn't have a choice. Tó bá jẹ́ pé ẹ ti wà together for 5 years, tó wá ṣe wà ń push marriage láti ò ní fẹ́ ẹ̀ náà. Torí ó ti understand bóun ṣe lè lówó, ó ti understand nǹkan tóun lè kó látara ẹ̀. Kò ní fẹ́ ẹ̀. Ó ṣìyàn, confirm. Ó ṣìyàn. Ṣòwárí, ọ̀tọ̀ ni pé kéèyàn ṣìyàn. Ṣorí wọ́n ní problem shared is half solved. Ọ̀tọ̀ ni pé kéèyàn tún wà aware pé òun ṣìyàn. Ọlọ́run má jẹ́ ká gbégi eléra. Ọ̀tọ̀ wá ní pé kéèyàn wá tún wá ṣìyàn káyé ẹ̀ tún wá bàjẹ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ti experience. The man never intend to marry you. Gbọ́ voice note tó send sí ìyáálé ẹ̀ wípé tọ́jú òbò ẹ̀ o. Tókùnrin bá ń sọ fún èèyàn kan pé kó tọ́jú òbò ẹ̀ tó dẹ̀ wá ń lé obìnrin mi, what does that mean? As a person tó sọ pé òun smart, you don't show like you are the brightest, honestly. What does that mean? As at then, o ti marry, tí voice máa jáde, o dẹ̀ ti lóyún, if I'm correct. As at then, o ti marry, o ti lóyún, if I'm correct. There's nothing to do about it. But ó bà ní kò tí ì bàjẹ́. But nísìnyí, ní stage tá a dé yìí, ní stage tó dé yìí, ó ti bàjẹ́, ó ti ta fún ẹ o. Ó ti ta, ó ti rún bí gúgúrú fún ẹ. Kò sí àtúnṣe mọ́. Ayé ẹ ti bàjẹ́ kọjá repair. Sórí àwọn mọ́tò tó máa ń tàn scrap yẹn tó máa kó lọ sí kinní tó máa squeak bí ayé ẹ ṣe rí nìyẹn àzàdésà. Condemn ni. When you notice some things, instead of you to farabalẹ̀, wọ́n ní tójú bá farabalẹ̀ ó máa rí mú. Instead of you to farabalẹ̀, kò wò pé kíní ìdẹ̀ ti rí báyìí o, kí la máa wá ṣe sí? Ó bẹ́ jáde, ó ní ìwọ ló lówó o, ìwọ ló ní kinní o, ọkọ ẹ ò kọ́ ló fẹ́, ọkọ ẹ ràn ẹni yẹn lọ́wọ́ ni o, ọkọ ẹ ń ṣe kinní ni o ti kórúkọ sínú wíìlì o, ìwọ ló fẹ́ gbèjà ọkọ ẹ o. Ó ń gbèjà ọkùnrin. Aláyé bàjẹ́ ni most of them. Ọkùnrin ò nífẹ̀ẹ́ obìnrin tó bá ń gbèjà òun, tó bá má jà fún. Tó bá nífẹ̀ẹ́ òun fara ẹ̀ ló máa put everybody. That is enough to give you peace if he actually tó bá kúndùn ẹ̀ from day one. It's the man that will fix. Tí ìyáálé ò ní lè sọ anything tó ní kálukú máa dúró sáyé ẹ̀. If a man fail woefully like that, he did not love you. Ìwọ náà mọ̀. Wípé we allow you to be doing this nonsense that you are doing. It shows he's not man enough. He cannot handle it. That is where your problem started from. Problem number 1 tó ní nìyẹn. Ṣọlápẹ́. Nígbà tó ti realize pé ó ti late, ó ti marry ẹ̀, ó ti ṣe understand. So kó wá farabalẹ̀. Kó farabalẹ̀. Kó wá wò bóyá ó kù bí tó fẹ́ gbé gbà. Ó bẹ́ síta. Ó bẹ̀rẹ̀ sí ní tutọ́ sókè. Ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ ìyálé ẹ̀. Wọ́n bà tiẹ̀ jẹ́. Ọjẹ́ ò move. Kinní kan ṣe kinní kan. Ìwọ fún ara ẹni. Ṣó ti gbàgbé kinní kan ni pé ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin àbí ìyàwó kejì. Ilẹ̀ Yorùbá is filled with ilé olórogún. Most of us ilé olórogún láti jáde. That is it. And kò dẹ̀ sí ojú tó máa fi máa wọlé olórogún. Always the new wife ló máa kọ́kọ́ gbẹgba lórí. Because everybody will see that ó fẹ́ wá balẹ̀ onílé jẹ́ ni, ó fẹ́ wá bá happy marriage jẹ́ ni. That is kò so anybody tó máa fojú rere wò ẹ́. But àìmá ní sùúrù ẹ̀, àìmá fara ẹ̀ balẹ̀, ìgbọ̀ngbọ̀nra pẹ́pẹ́rẹ́pẹ́ ló sún ẹ débi táyé ẹ̀ ti ń rún lọ́jọ́ tèmi tó wá di èèyàn táwọn ń wá ọkọ ẹ̀ káàkiri.
tí ò súnlé mọ́. Fola was never the problem. Lati was the problem. Òun lógun tó ń jà ẹ́. Fola was never your enemy. It's normal for ìyálé àti ìyàwó kan ní rift. It's a normal thing. Ò bá dúró sáyé ẹ̀ kó ra lúgọ kó máa wò ó tiẹ̀. Gbogbo ìgbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀, gbogbo ọ̀rọ̀ ò bá ti die down lórí social media. Tí ò bá ṣe pé òun explain. This is 6 years. Tó bá fogún ọdún pinlẹ̀ ṣe wèrè gan-an. 6 years ní Ṣọlá pé. And you are still showing like you are not even. It shows that ò tí ẹ fìdí múlẹ̀ nílé ọkọ ẹ̀ náà. It shows that ò fìdí múlẹ̀. It shows that ò ní ayọ̀, ò ní àlàáfíà nílé ọkọ ẹ̀. It shows a lot. It tells a lot of stories. You don't need to tell us. We can see that you're not happy. If you are, our kini will not matter to you. You wake up in the night, you do show in the morning, in the evening, in the midnight, in the shaking. We barely have time for your daughter. You barely have time for your man. You sit on social media writing RIP, ṣá comment jẹ́ lọ búlí eléyìí. Ṣé Ìyábọ̀ ń bá yín gbé inú ilé ni? Torí ti Fọlá o búlí Ìyábọ̀, torí tẹ́lẹ̀ o búlí ilé, o bá yé gbogbo èèyàn jẹ́. At the end of the day, the home is still empty. At your quiet time, you cry. Ṣé bó máa rí ojú ẹ̀ tó bá jáde? Ojú ẹ̀ á ti lé báyìí, á ti wú, á ti rí dọ̀dọ̀dọ̀. Because even you are not even happy with the life you are living. Ọjà ẹ gbogbo ẹ̀ ó parun ni. Ó wá di èèyàn táwọn ayé ti kọ́kọ́ wò pé ẹni gíga ni, ó wá di èèyàn tó wá ń wọ́nlẹ̀. Wọ́n pé ọ̀tá ni. Lórí burúkú mà lọmọbìnrin yẹn. A ṣe èrè mà ní wèrè yẹn. Ìwọ tó yẹ kó ra máa tọ́jú ọjà ẹ. Kì í ṣe pé báyìí pé èèyàn tó bá máa bá tiẹ̀ jẹ́ kò ní rojọ́. Láti farabalẹ̀ ó fẹ́ kó o kú sídìí ẹjọ́ kó lè jogún. Ó kàn máa dùn yàn pé tó bá tètè kú sí tó bá lọ o ò ní lè rí from the other side pé láti máa kógún ẹ̀ lọ́nà fún Fọlá tó fẹ́ parẹ́ ẹ lé lórí. Ó máa kó ogún tó fẹ́ parẹ́ ẹ lé, ó máa ná fún àwọn ọmọ Fọlá, ó máa ná fún gbogbo wọn. Torí from what Lati said, ó sì wù kó sì fẹ́ Fọlá. Kò ní intention pé òun máa lé Fọlá sọnù. Ìwọ ló fa gap yẹn. He just have the intention of marrying another wife, and that is it, so that he can take care of his family. But you turn the back against each other. You even turn the man into dada and didi. Àwọn èèyàn fi máa yẹn ṣe ẹ̀, wọ́n gbé pọ́pọ́ọ̀fù lé lórí, wọ́n jù sínú àgọ́ adìyẹ lórí Facebook ni. All because of you being a nuisance. All you had to do was just shut up your mouth. And everything will align, everything will fall in place. Òmùlẹ̀ ayá rẹ̀ ò bàjẹ́. Ó sọ̀rọ̀ ẹ di ajá àgbòrò. Ó sọ̀rọ̀ ẹ di home alone. Ọkọ máa ń add value sínú ayé obìnrin ni. Kò kí ń yọ kúrò, ó máa ń add money, protection, provider, everything. If you say you won, it doesn't feel like you won because you are explaining. If you win, you collect the trophy. Ọ̀tọ̀ ẹ lọ́kọ́ wà, ìwọ ló dẹ̀ tún ní sinmi. Èèyàn tó bá gba trophy, tó bá gba gold medal, kò ń sunkún kiri. What anybody say kò kàn. I won ní celebration ni. Kò ń ráyè Ìyábọ̀, ó wọṣọ kan, ó ṣe eléyìí kan. It makes you look like a stupid woman. Lati does not condone that. Because at first, he may think that you are supporting him, but later, ó fi báyé ti Lati jẹ́ ni. Ó fi nonsense tó wálé ayé wá ṣe, ó fi destroy ayé Lati.
wá déèyàn táwọn èèyàn ń sá fún. Ilé ayé ti sú. Ó déèyàn tó jẹ́ pé kò lè wá nú ilé. Tó bá máa délé, ìyàwó ń ṣe ṣó, ìyàwó ń ṣe ṣó, ó ń ṣépè fún yàn. Àwọn èèyàn máa ń pè é bọ̀ ó ṣópònú ni ẹ, ṣó rí nǹkan tí ìyàwó ẹ̀ ń ṣe ni. Ṣé Messi kò fẹ́ dì ìwọ náà ni? Ṣá gbọ́ wìnrìnwìnrìn. Tó bá tẹ̀ mọ́ kó fẹ́ ran ọkùnrin lọ́wọ́, kì wá ṣe pé kó wá sọ ìrànlọ́wọ́ yẹn. Àìmọye obìnrin tó ń fọ́kùnrin tó lówó jù lọ náà. Kó wá ṣe pé kó wá sọ ìrànlọ́wọ́ yẹn, kó wá sọ ọ́ di ìwọ gógó ló ràn láti lọ́wọ́. Bọ̀ ìrànlọ́wọ́ yẹn, ó wá sọ láti, ó wá ṣe wípé mo fúnyàn lẹ́ran mi ìjókòó ẹlẹ́. Ṣé torí pé kó má bàa sá lọ náà ló ṣe sọ ilé ayé ẹ̀ di èèyàn tí ò lè túnú ilé ẹ̀ ṣe ni? Kó má bàa fi ẹ́ lẹ̀. Ìwà lọkùnrin ò kí fi ń fobìnrin lẹ̀. Ìwà ẹ̀ burú. Òun ni mò ń sọ fún ẹ pé pẹ̀lú nonsense tó ń ṣe, tó bá jẹ́ pé láti ríru nonsense kò ní fẹ́. O ò ṣe nonsense láti ń fẹ́ gbogbo obìnrin kò fẹ́ wọ̀. Now imagine kó wá jẹ́ pé nonsense ló wá ń ṣe, kò ní fẹ́ initially. Ọjọ́ wedding gan says a lot that he doesn't want you. You force him into that marriage. He doesn't want you. He was unhappy. It's like wọ́n ní wọ́n parọ́ fún ni. Àtìgbà tó débẹ̀ ẹlẹ́fẹ́ ṣe fíìmù. He was so unhappy. Kíyàn fọ́bìnrin kò lè tó tẹ́lẹ̀. Let the man lead. Latida has been with wife number 1, wife number 2, wife number 3. Do you think he cannot lead? Ó wá dọ́dọ̀ ẹ̀ wife number 4. Ó wá sọ di gbẹ̀wù dání. Let him be the man of the house. Kò yẹ kó dé mọ́lẹ̀ kó má lè lọlé lọ kíyàwó àtàwọn ọmọ ẹ̀. Ó sọ pé tí Fọlá sọ pé ó ti dé oṣù keje ń sìn. Ọjọ́ wo la máa tó rí yín tó ń sọ fún pé kó tọ́jú òbò ẹ̀. Ó yẹ kó fílẹ̀ kó lọlé kó lọ rí ìyàwó ẹ̀. Nǹkan tó ń pè ní kókùnrin lead nìyẹn. Fọlá gan ò ní lè jáde tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ń lọ lé ṣèbí àì má lọlé ọkọ ẹ̀ ló jẹ́ kí Fọlá jáde pé ó ti sú òun. Òun nìkan àtàwọn ọmọ ń béèrè dádì wọn. Torí nǹkan ní nǹkan tó fẹ́ gbà, ó dẹ̀ wá gbà tán náà kò wúlò fún ẹ. Ó ṣàlùbáríkà nídìí ẹ̀. Ayé ẹ̀ tún bàjẹ́ ni nídìí ẹ̀. Tó yẹ kó rọra fílẹ̀ fẹ́yàn tó ní nǹkan. Ṣọlá pé ó bá yá ara ẹ jẹ́ torí ọkùnrin. Ọkùnrin nǹkan ló ń dóbò kiri yìí. Iṣẹ́ ẹ̀ dìṣẹ́ torí ọkùnrin. Ìgbà tí láti débẹ̀ gan wò gan ibo mélòó ni láti ń lọ. Torí bó fẹ́ rojọ́. Àwọn èèyàn lè sọ ní sùúrù fara ẹ balẹ̀ ayé ò lọ tó tẹ́lẹ̀. Kọ́ má bẹ́ẹ̀ sọ wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o gbọ́dọ̀ ṣẹ́ tẹnu ẹni bó tẹnu ẹ bó ṣe kó bá ẹ lọ́jọ́ tèmi. Látọjọ́ tó ti ṣègbéyàwó 6 years ló máa ti ń rojọ́. Ìgbéyàwó gan tóbìnrin gan ò rojọ́ bí eléyìí kò ó ń dàrú. Tábàsọ pé obìnrin tó jókòó tí ò tọ́jú ọkọ tí ò tọ́jú ilé tí ò tọ́jú ọmọ wọ́n ṣe kinní o iléyá o kò pẹ́ràn wọ́n ń gbàwẹ̀ o kò ṣe kinní kò dáná fọ́kọ ẹ̀ kò tọ́jú inú ilé ẹ̀ kò tiẹ̀ bìkítà pé ibo lọkọ mi wà ọkọ mi ti dé ẹ̀yin èèyàn mo ti ń lọ ọkọ mi ti wà lára ẹ jẹ́ máa lọ. Tọkọ ẹ̀ bá dé tuálè ẹ ti gba gbogbo ẹ̀ yìí o ṣèwọ́n sọ pé ẹ ti sá lọ ni ẹ má wọbẹ̀ yẹn ẹ má ṣe kinní bó ṣe máa bọ́kọ ẹ sọ̀rọ̀ jókòó sórí ìjókòó ó lè ẹ̀yin èèyàn mo ti ń lọ baálé wa ti dé. Ò yẹ sí òògbọ́n lé ò lo what like nǹkan tó fi mọ̀ pé ò sí ní ọkọ ni what like tí ò bá ń ṣe ọkọ mi aláàjì sọ pé kí n má dá yín lóhùn nǹkan tí bàbá yín pò òun kọ RIP sórí àwọn èèyàn ọkọ dẹ̀ wà nú léyìn ó dẹ̀ wú ẹ̀ kó máa ṣe bí wèrè bẹ́yìn òun gbé ọmọ òkókó ṣépè
kì í ṣe pé wọ́n ní ká pé ìkúnlẹ̀ ò kì í ṣe wà, ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà, kì í ṣe pé kó máa kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ fún ọkùnrin káwọn fídíò lè gbé. No, it's the things you do ló máa fi mọ̀ pé the man is not in charge. You turn into odidi géńdé ọkùnrin ọlọ́run bẹ́yẹn. Ṣé igbá ló fi gbá lórí ni tó wá di dọ̀dọ̀yọ̀? Èèyàn tó ti fẹ́ obìnrin mẹ́ta tó ń lead inú ilé yẹn wá dọ́dọ̀ tiẹ̀ kò wá mọ̀ ṣe mọ́. Ọkọ sí rò ó náà. Kó yẹ kó sọ pé bó ṣe tọ́ọ̀fù tó. Ókè worú bí kábíyèsí fi kìyàwó ẹ̀ gbà tí ìyàwó ẹ̀ ṣe bẹ́ẹ̀ dé. Ó ní bó ṣe wà yẹn atawẹ́wẹ́ ni òpin gbọ́ kí n gbà. Ó ní bọ̀t tí bá ti bá sọ̀rọ̀ báyìí máa sọ pé kábíyèsí torí tiyín ni ò tí ò bá ń ṣe torí tiyín. Kó yẹ kó máa brag fún wa pé wo ọkọ mi ni tí ò bá ń ṣe torí ọkọ mi. Nǹkan tí n bá fojú yín rí. You will never say something like that. You acted by yourself as if there's nobody, like you are single. And you want to tell us that that's an happy marriage. No, Lati even knows that. That is rubbish. That is rubbish. Tó bá sọ pé nǹkan tó ń pè yé ìgbéyàwó nìyẹn, màá yá become single. Màá yá become single. If somebody's life has to be like yours, tó máa ṣépè, kó máa kọ́ ara ẹ̀ sórí àwọn èèyàn, tó máa gbọ́ ọmọ kékeré ṣépè, tó máa jókòó sínú ilé gbúrú ọ̀tá, amúra máròde tí ò ní lè jáde, tó máa sọ gbogbo iṣẹ́ nù tí gbogbo iṣẹ́ máa run, tí ṣọ́ọ̀bù máa run wọn lórí, tí ò ní lè tajà, tí ayé ò ta sánsán mọ́, tó ti káńsù wèrè. Ọlọ́run má jẹ́. Ọlọ́run má jẹ́. Ọlọ́run má jẹ́. Ó gbọ́ nǹkan tí a ti sọ. Mo fẹ́ káwọn ọmọ ọkùnrin kó fẹ́ ròyàn bíi Lizzy, ṣèbí nǹkan tẹ́ kó sẹ́nu, nǹkan tẹ́ bá fọ́ sínú fèrè ní fèrè máa fún jáde. Àti tí ò sún lé mọ́, ṣóun ló fẹ́ káwọn ọmọ ẹ̀ kó fẹ́ rú ilé tó ní nísinmi. Ṣó possible? Ẹ wò ó, ẹ kú òṣì.